Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger to Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa tí jẹ́ Muhammad ẹni tí Ọlọ́run rán gẹ́gẹ́ bí ìkẹ́ àánú sí gbogbo àgbáyé ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá gbogbo àwa tí a gba tọlọ́run ọba lódodo abẹ́ Ọlọ́run kó jẹ́ kí a ṣe irú ìta ń ṣe yìí pẹ́ níbi tá a ti ń tọ́ àwọn èèyàn sọ́nà pé bóòlù ọ̀nà ẹ̀tọ́ tá a gbà sin Ọlọ́run kó mọ̀ gbà báyìí lọ́wọ́ wa kó sì gbà lẹ́sìn fún wa àmín ya Allah. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó mọ̀ bá gbogbo ẹ̀yin tẹ̀ ń wo ètò yìí níbikíbi láìka ètí ẹ wà. A wà nínú oṣù tí a bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam a sì ń rántí ànábì wa pẹ̀lú Maulud Nabiyy tí a ń ṣe níjẹ́ ìjọ tí a ṣe ètò yìí a rántí ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa nínú Islam tó jẹ́ ọ̀kan nínú àwọn àfà ńlá láàrin àwọn ọ̀dọ́ Ustaz Abdulgani Zonoren Aboto tó sílé tọ́lọ́n lọ kí Ọlọ́run ọba kó bá kẹ́ kó bá gẹ̀ kó ṣe lẹ́ni àlìjánnà gbogbo àwọn tó wá rí bẹ́ẹ̀ fún wa àtàwọn tó ju àfà Abdulgani lọ nínú àwọn oníwàásí wa nínú àwọn bàbá wa nínú àwọn àlùfáà wa Ọlọ́run jẹ́ ká pẹ́ lórílẹ̀ ìlú bá a ti fẹ́ pẹ́ lọ lórí àlékún dáadáa tí í ṣe àlàáfíà àti magifra látọ̀dọ̀ Ọlọ́run yẹn ní àforíjìn kọ́lọ́run kí ó ṣàánú gbogbo wa ntí àtọ̀rọ̀ ládùúgbà yìí Suratul Ikhlas ó sò tóbi púpọ̀ náà nífẹ̀ẹ́ ká ké kọ́lọ́run kò ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa ìṣọ́ rẹ̀ ààbò rẹ̀ kó máa dáàbò wa bá a bá sílé tọ́lọ́run lọ tán kó ti yáfi wa kó tó pa wá bisimilahi kul huwallah bisimilahi rahmani rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad àmín. Lónìí lórí ètò wa ọ̀rọ̀ Maulud Nabiyy náà la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ níbo ṣe pé oṣù tá a bí ànábì ní àwàyí sallallahu alayhi wa sallam alfa tí mú wálé ní ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n àlùfáà ní láàrin àwọn ọ̀dọ́ yẹn náà ní Sheikh Mukhtar Isalekoto. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ní orí ètò wa lónìí mo fẹ́ ká gba ọ̀nà àrà ọ̀tọ̀ yọ nípa ètò ìlanilọ́yẹ̀ tá a máa ṣe lórí ètò yìí aláǹṣe Maulud ọjọ́ ìbí ànábì àwa ni lónìí tá a sọ̀rọ̀ lé lórí ni pé ta la ànábì sallallahu alaihi wasallam bó o lè ṣe lò pé sí ayé òdì méjì tó bó o lè ṣe yẹ ká máa ṣe Maulud òjíṣẹ́ ńlá Muhammad àti pé ọ̀nà wo làwọn èèyàn ó fi rí Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn ọ̀la tá a pè é. Alhamdulillah a dúpẹ́ fún àwọn bàbá wa Ọlọ́run jẹ́ kí ẹ ṣe pẹ́ gbogbo àwọn tó ti wà ní ojú ọ̀nà náà Ọlọ́run ní sí wa lọ́nà ọjọ́ ìbí ànábì Sayyidul Aya àwọn kan ní ọjọ́ àgbà aṣáájú gbogbo ọjọ́ ni torí pé fúnra Ọlọ́run ló sọ fún ànábì pé wadhakirhum bi ayamillah ó ní máa rán wọn létí àwọn ọjọ́ tọ́lọ̀ ń dára ń bẹ èèyàn wá jẹ́ pé ọjọ́ tọ́lọ̀ ń dára ọjọ́ ìjírá ọjọ́ àràfà gbogbo àwọn ọjọ́ yìí ọjọ́ àbí ànábì ọjọ́ kejìlá rọ̀ bí ó dára jù lọ́jọ́ tàbí ànábì torí pé láwùlà wìládà rasul tí ó bá pọ́n bí ànábì àlèmọ̀ tó jẹ́ jírá àlèmọ̀ yamaka àlèmọ̀ yàràfà àjẹ́ ìjọ tí kìíní yẹn bẹ̀rẹ̀ gẹ́gẹ́ lọ́jọ́ tí wọ́n bí ànábì ló jẹ́ kí ọ̀kan náà àwọn olórin tó jẹ́ amiru shuara fi asl hadisi imam ahmad shauki ó ní wulida lihuda wal kainati diya wa fa muslimani tabawu wa sana huda ó ní jọ́ wọ́n bí ànábì wulika lihuda ìjọ yẹn gangan náà bí tí ń jọ́ náà mọ́ wal kainati diya gbogbo ayé sí
oṣù ìmọ́lẹ̀ tàn tí gbogbo ayé jọ wà fáàmù zamani tabazumu wazana ẹnu ọgbà yìí gan dùn pé inú òun dùn pé àtúnlùṣe ti dé tó bá rí báyìí ẹ wá ní ta ló jẹ́ ànábì ẹni tó jẹ́ ànábì ni ẹni tí olùlàjà láàrin Ọlọ́run àtàwọn ẹ̀dá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì aláyípadà tí máa tún tọ́bàjẹ́ sí ẹlẹ́ẹ̀kẹta olùfanisọ́nà tá a fi máa ń ta àtòrí ẹ̀ wá ẹlẹ́ẹ̀kẹrin aláàánú dókítọ̀ tí màbí tí bọ́mọ kékeré sọ̀wẹ́kẹ̀ lérí kó lè gbádùn tí wọ́n ké kò ní fara ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ànábì fi máa ń mú ìyàwó àlìjánnà. Akbar mashallah sallallahu. Ọlọ́run wá júwe rẹ̀ títí ó wà ní òun rán níṣẹ́ ṣùgbọ́n kí ẹ lè rí bí mo ti júwe rẹ̀ díẹ̀ bá ó wà ní kẹ́ ẹ lè rásì yẹrù kí ẹ fòun kankan sí àpèjúwe ìgbé ayé ànábì ayatu rasul sáàrìhù lil Qur'an ayé rẹ̀ ló fi túmọ̀ Qur'an ló jẹ́ kí ìyàwó rẹ̀ sọ pé náà bí pé kí ni wà ànábì ó ní khulquhu al-Qur'an òun gbogbo tí bẹnu Kùránì lòun ń ṣe ló jẹ́ ká gba tó ní sọmọ pé téèyàn bá ní àwọn ọmọ méjì ó pé Kùránì wà gẹ́gẹ́ bí theory ó wá practicalize ẹ̀ ó wá jẹ́ pé àwọn tó tún ga lẹ́yìn rẹ̀ làwọn táwọn ò lè mú látara Kùránì àmọ́ wọ́n mú lára tí láwọn sábẹ́ àwọn ní gbogbo tó bá ti ṣe o àfẹ́yí tó bá jẹ́ pé o yọ̀ǹda fún wa pa lè ṣe àbí dẹ́dà o fàyè gbà àwọn náà wá kọ́sí rẹ̀ ànábà tó di ńláńlá ó wá jẹ́ pé tíyàn bá fẹ́ kọ́sí ànábì èyàn ò di ńláńlá Ọlọ́run laqad kana lakum fi rasulillahi Huswatun Hasana liman kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira. ṣẹ́ẹ̀rí àyà yìí bí mo ti fẹ́ tu lónìí ó ní pé ṣẹ́ẹ̀rí Ọlọ́run ní ẹ̀fà nábì kọ́sí ó wá gbọ́n ipò tẹ́dà máa ń wà ní ayé sí mẹ́ta ipò tẹ́dà wà ní ayé kò ju mẹ́ta lọ Ọlọ́run ti gbé ànábì gbé stage mẹ́tẹ̀ẹ̀ta ànábì wa mérí bọ́ ó wá ní o lè wà jẹyọ kan lọ bó ti gbọ́ mi ó wà lọ́kàn lọ mẹ́tẹ̀ẹ̀ta ìwọ náà wá wo bá ànábì ti lo ipò àkọ́kọ́ ni pé liman kana yarju Allah oye ó ní ẹni tó wà nípò tí ń retí Ọlọ́run ta ló wà nípò àretí Ọlọ́run lẹni tó ń struggle lọ́wọ́ tí ì dà fún ó kàwé kèrè certificate àpò kèrè iṣẹ́ ó ti ní certificate kèrè iṣẹ́ ó kọ́ṣẹ́ kèrè mọ́ni tí ó ti bẹ̀rẹ̀ ó ṣòwò kò jèrè Ọlọ́run ní àsìkò tó léwu ọ̀gá yín náà pàṣẹ rẹ̀ rí kò wá sọ́ra rẹ̀ dọ̀tọ̀ náà látàrí kó ń struggle kò sògùn owó kò ṣe yahoo kò bá tọmọlàkejì jẹ́ Ọlọ́run tẹ bá bára yín ní stage o bóòlù ọ̀gá àti ti yanjú ẹ̀ ó yanjú ẹ̀ pẹ̀lú ọmọlúwàbí torí ìgbà tó wọn ò níhùn ìgbà yẹn ló wá bẹ̀rẹ̀ ìwà òdodo àti ibẹ̀ làwọn tó ní tiwa rí wọn wá discover rẹ̀ pé léyìí tí yọba fi ṣe manager kò ní kówó jẹ tí yọba fi lè ibi tá àdìjà ti rí inú. as a young graduate tó bá fẹ́ kọ́ sí ànábì àkọ́kọ́ ni pé kó lọ tún ìwà ọmọlúwàbí ṣe lára àwọn èèyàn ń wá ọmọ tí wọ́n mú sábẹ́ láwọn tó ní lárí wọ́n ń wá ọmọ tó fẹ́ bá ṣe ṣùgbọ́n torí pé wọ́n rí i pé gbogbo yín ti dọ̀tí ẹ̀yin lẹ́yìn lọ sọ fáwọn kidnapper kó wá pa àwọn bó bá súnmọ́ òun tán ìwọ ló bó ṣe dúpọ̀ ẹ̀kọ́ ànábì ni ẹ lọ kọ́ níjọ́ tó lè má ànábì òṣògùn owó kò ìsáré fún kẹ̀kẹ́ kó lọ kọlu mọ́tò ó tún wà rẹ̀ sí ni ìwà ló wá promote rẹ̀ débi pé kò sí tí wọ́n fi sọ. wọ́n fi ń pè lẹ́ni tí àkọ́kọ́ ẹni àfọkàntán. ní makana yẹn dùn lánàá. ọwọ́ ni wal yawmil akhir tọ̀ oye ọjọ́ kẹyìn lẹ́ni tó jẹ́ pé ó ti dáa fún níwájú òwúrẹ́ àti ìbọ̀tán. ìgbà tá a nẹ́bí ìdìbò ga tán tí gbogbo nǹkan wá kúnlẹ̀ síwájú ẹ̀ ó wá wùwà kan òní olọ́kọ́ wọ́n wá kó gbogbo àwọn tó mọ̀ nípa kú ọmọ rẹ̀ àwọn tó da ìgbẹ́lẹ̀ lórí àwọn tó ń lẹ̀ lóko àwọn tó ń nà ní kànàkànà lójú ogun tẹ́lẹ̀ rẹ̀ yọ lógìgì tó dákú wọ́n wá kó gbogbo wọn wá fọ́ pẹ́yìn lẹ́yìn níwájú ẹ̀ ní ọmọ Fatima kan ìjọ tọ́jà rẹ̀ bá yá táyì rẹ̀ bá dá náà ànábì wàá rán ró wọ́n wá ní ibùnú kẹrí
ìwọ ọmọ alápọ̀nlé bàbá rẹ̀ alápọ̀nlé mọ́sà tẹ́fà àlùbínà ya Rasulullah kí ló fi wá ṣe lónìí kí ló fẹ́ fi ṣe kó lọ bẹ́ gbogbo lórí dànù. ó ti dọ̀gá fún gbogbo wa àwọn àṣàmù sẹ́yìn ọlọ́run ní gbogbo ẹ̀yin tó ti dáa fún tí àwọn àbúrò bàbá yín pa yín tì tí àwọn ìlú òyìn tí wọ́n ẹ̀pù yín tí community ò support yín ṣùgbọ́n iṣẹ́ àti dáadáa ọlọ́run ti ní ẹjẹ́ yẹn àwọn náà tún wà níbi ẹni tó ń gbọ́ bíbí ànábì lónìí ọlọ́run nígbà tẹ́ ẹ̀ dèèyàn tán ẹ̀yin náà lọ kọ́ sí Muhammad kí ló wá rí ó ní izahabu wa antumu tulaka ó ní gbogbo yẹn máa lọ mo rìlíìsì gbogbo yín kálukú máa jayé lọ mo ṣàforíjì àfọwọ́ anìlìjà nínú kárẹ́ni tó sẹ́ni ìwọ́n tó fẹ́ ráró etí ọ̀jẹ̀ kẹlẹ́ tó ìgbà tó trọ́ọ̀mù tó dá fẹ́ lómi eré ìrìnàwó ló ti tún padà ṣubú. àlọ́kọ̀ kìbẹ́rù bí ẹni pé wọ́n ló gbéra rẹ̀ dẹ́rẹ́ ní. owó oró ibi tó ń wò dá sí ibi tó dá sí ní fi ń justify gbogbo èèyàn adúgbò mo ṣe ṣe fún ọ yìí adúgbò yìí ṣe ọba tó rí tiẹ̀ níre tó pè ọ níre kọ́ọ̀sì ẹni ọlọ́run kọ́kọ́ pè níre bíi ti lérí gbogbo ayé òlànà màmá. sallallahu alaihi wasallam. kàtígórì ẹlẹ́ẹ̀kẹta wa dhakara Allaha kathira àwọn kan tí wàá dépò eléyìí àwọn yìí wọn lè dìde lọ́dọ̀ ẹnìkan wá kankan máa yé ní ọmọ wá nǹkan wá dọ̀ wọn. la ilaha illallah ibi ọlọ́run gbé wọn gadé. ó ti gadé bíi pé ẹ̀yin lẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba ni ẹ̀ní pọ̀pọ̀ wá bẹ́ẹ̀ wá náà lọ́wọ́ ẹ̀yin lẹ́ni ẹ̀dá kẹ́ bá kọ́ lẹ́tà fọmọ yìí ẹ̀ bá sáì rẹ̀ ó ti jẹ gómìnà. ẹ kàn fi tọ́ka ẹ kàn fi ṣe example ní oyún púpọ̀ o. àwọn lókè yóò gágágá lókè. darí ẹlòmíì bẹ kò tó wà tó bá fọn káàdì lásán tí ó dá níbi tó ní ọlọ. ọlọ́run tẹ́ ẹ bá dà bẹ́ẹ̀ tán ẹran tí jọ Muhammad adéhùn kò tán. ètò wa ṣe ni pé wa dhakara Allaha kathira. kò wá fọlọ́run lẹ̀ táwọn èèyàn bá ń pè bàbàrà wọ́n máa pọlọ́run títóbi. wọ́n ló tóbi o wọ́n ló dáa jù lọ. kódà ìtún bẹ lọ́run sérí ara rẹ̀ pé ọlọ́run nígbà tó ti sọ mí ní bàbàrà yìí Allahumma saghirni fi ayni. mama jẹ́ ríra mi jẹ́ máa kéré lójú ara mi wa kabbirni fi ayunina àmọ́jà òyìn ẹ̀yọ́ máa rí mi bàbàrà. níjọ́ tẹ̀dá bá ti débi pé kò sí kàkà tí ń lè má ọlọ́run ni kó bàbàrà ọlọ́run ni kó rò mọ́. àwọn èèyàn ń bàbàrà ní sọ wọn ò ní sóore fún ọ àfi tábà mọ̀ pé èèyàn ńlá kan lọ́tọ̀ọ̀ka rẹ̀ tí ó san gbèsè. wọ́n ronú jọ́dá ọlọ́run bí èèyàn ńlá kan kó ṣe nǹkan fáwọn. tí kò sọ mí tá a bá fẹ́lẹ́ yìí kọ́ sí ànábì á láti bọ̀ tán. níparí ètò wa jẹ́ gbogbo ẹ̀ jù ó ní pé everybody wa ká jẹ́ Huswatun Hasana lil ajyal sa'ida ká jẹ́ ambassador rí fáwọn tí ń bọ̀ lọ́la ká jẹ́ ambassador fẹ́ni tí ń wọ ẹ̀sìn yìí lọ́kànkán níbi iṣẹ́ wa níbi òwò wa mo ń sọ bẹ́ẹ̀ nìkan àti ṣe tọ́lọ̀ ń fẹ́ gẹ́bí ẹ kírun ẹgbàáwẹ̀ kò ṣòro bí àti jìnnà sí tó lóun ọ̀fẹ́. Allahu akbar gbogbo òpó ẹ̀sìn lábára rẹ̀ tẹ̀ ní àmọ́ tẹ̀lé wọn. ká kírun àwọn èèyàn lè kírun kódà tí ò ní bọ́ ká lọ àwẹ̀ ẹlòmí ò kàwẹ̀ kún yóò gbà wà láì ló bẹ lọ. ká lọ Mọ́kà gbogbo ẹ̀ lọ́wọ́ ká sì gbà pọ́ lọ́wọ́ bàkan ṣoṣo ní bẹ́ẹ̀ títà àmọ́ ẹ sọ fún un pé kó má mú owó èlé kó má mú owó lówó kó wọ èyí ò ní lára. àwọn mọ̀símọ̀sí yìí ní làwọn èèyàn súnmọ́ jù lọ́fẹ́ bàṣẹ ọwọ́ wọn jẹ́. ó sì lọ ẹ ká fi kọ́ sí ànábì jù. ó jìnnà sí gbogbo ibi tí ọba tọ́lọ́mọ bá ti fẹ́ rí ẹ̀ní rí Muhammad bẹ́ẹ̀. táfà bá ń sọjọ́ bí ànábì kó mú bẹ́ẹ̀ àwọn òròyìn táwọn yìí nìkan mú ìgbé lọ́dún ní 1444 làwọn yìí. oye Maulud tọdún ní kí mo fẹ́ mú èmi gan láfta àgbà tí mo wúra mi mo discover pé mo láwọn. kéèyàn wá àgbègbè lónìí ìṣe tó bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní ìwọ̀n tí ń fáwọn èèyàn yọ lọ́hùn kẹ́mi jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ mú pa ọ̀rẹ́ ta nẹ́bí. wàláhì bọ́lọ̀ ti kẹ́mi tó yìí o èmi máa sọ̀rọ̀ bànújẹ́ fáwọn èèyàn tí mo wá kà kún fáàrí. ẹlẹ́nu gbọ́rọ̀. ìgbọ̀lá gbọ́lá nẹ́bí ló wọ̀n fẹ́ tí wọ́n wí ìṣèkèsè dí pẹ̀lú ẹ̀ dínkù a fi mírọ̀ tà nẹ́bí wù rẹ̀ ni làwa yọ kó bí àlébù ta rẹ̀ nítorí tà nẹ́bí èèyàn fi dà tẹ̀lé ànẹ́bí èyí ò dẹ̀ ní gáyà Mauludi Gayatul Maulid al-iqtida'u bi Rasulillah ètò gajunu celebration
ó ní kéèyàn emulate àná Muhammad. ẹ ṣe púpọ̀ níbi táwa lọ nísìnyí pé àwọn èèyàn wọn ò yé máa sọ ọ̀rọ̀ mólúdì di fàǹfà àti lè jókòó báyìí lọ́dún kan ká mọ̀ pé àkíyèsí wọn pé wọ́n ti ń ṣe tó kù díẹ̀ káàtó bó lọ́rọ̀ mólúdì ṣé ká ṣe ni àbí ká má ṣe. Maulud Nabawi àwọn èèyàn tí ó fi di tálíkì àmọ́ fi dé wọ́n máa jiyàn torí kàtígórì mẹ́ta ni wọ́n. ṣé ẹ rí kàtígórì kan bẹ̀ àwọn náà burú jù bẹ́ẹ̀ sọ́dọ̀ la kódà wọn ò ní yí padà. Kúránì tó dé tó sọ pé ó dáa òun gbàgbé kó òun fi kún ní o ẹ máa sọjọ́ bí ànẹ́bí wàhálà àwọn kò ní gbà torí wọ́n ti ní stand lórí ẹ̀. kódà bá ànẹ́bí kankan bá padà yé gbẹ́ dákun inú ọlọ́dún sí ẹ máa ṣe wàhálà àwọn ní gbà torí wọ́n ti ní stand. àwọn wọn sì burú jù. àwọn náà ní kàtígórì àwọn kàtígórì kan wá wà náà ìtàwọn náà ń ṣe mólúdì àwọn kọ́ra bá nábì bá ní wọ́n máa ṣe máa ń gbọ́ jẹ́ pé àwọn ni wọ́n fi ń promote ara wọn wọn ò ní gbọ́. ó di méjì. kàtígórì ẹlẹ́ẹ̀kẹta làwọn tí wọ́n gbọ́ yé bí àwọn sálàfù pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tá a lè rí násù sọ̀rí wà àdísù sọ̀rí sódì méjì ẹ lè rí Kùránì ẹ sì lè rí àdísì sọ̀rí nǹkan tó wá sọ pé ẹ máa ṣe mólúdì ànábì á yọ nínú rẹ̀ ni based on understanding a sì lè rí àyà Kùránì kan ààrẹ rádìsì kan tí wàá sọ pé dáadáa o ẹni ọba ṣe mólúdì ọjíyà kò sí tábà tí wàá wà lérí tábà yìí àwọn àfáà pé kọ̀dọ́yà ní kọ̀dọ́yà ìlàfíà ni alájí wa ẹ̀ sọ tí yín bọ́lọ̀ bá ti fi fún yín mọ́ èmi náà sọ fún yín náà bí mo bá ti rí i mọ́ àwọn aṣáájú àwọn sálàfù sọ́ọ̀lì àwọn wa máa ń ṣe ìtúrọ́ọ̀mù wọ́n máa pọ́nra wọn lébi làákà ìpè ìtàlájí wí ọ̀rọ̀ ni o àmọ́ bẹ́ẹ̀ mi ti tún lórí tí ọlọ́run ò sì ní bí ẹnì kankan tó rẹ́pà nábì gangan ó ti wá bá wa parí ìjà ó ní tó bá ti dodi pé kò sí àdíìsì kò sí àyà kan ìgbìyànjú ló kù ọwọ́ alẹ́ ni ó bá gbìyànjú tó bá tiẹ̀ bá yóò gbà ládá méjì tó bá gbìyànjú tí ò bá ó gbà ládá méjì ànábì ò ní sọ pé yóò jìyà torí ipò gbìyànjú ìtí mo kàn rí bẹ́ẹ̀ ni pé kò yẹ kó tó àgbèrè ẹni ló kọ kò yẹ kó tó àbúrò ẹni ó ṣe orí àníyàn rẹ ni tó bá ṣe nítorí ìfẹ́ ànábì tó ṣe nítorí ní kọ̀ǹtà sọ pé ó ní al-intifalu bi Maulud Nabawi ó ní làtú jẹ̀dù fi ibi ayé bídíà wà látọ̀lára òun ò rí bídíà kan mẹ́ òun ò dọ̀là lámẹ́ torí pé dáhùn ni pé tẹ́síkìrọ́tì bisirọ́tì ha al-akhira àárọ̀ àwọn èèyàn létí ìtàn nábì èyí tó dùn tó tasásán kó lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ fún ìgbésí ayé wa shakhsiyatiha al-azima ana njuwe personality ànábì tó tóbi kẹ́ni ó fẹ́ tóbi láyé ọmọ bá àti ṣe wa risalatiha al-khalida àti mẹ́sẹ̀jì rẹ̀ tó jẹ́ everlasting message òun là ń tó bá yẹ tá à ń ṣe ni níjọ́ Mauludi tó bá yẹ pé ká jòkó ká ké Kùránì kó sọ̀tà ànábì kó dẹ̀ sí wáàsí kó Yorùbá ànábì ká túká tí èso ní dùndún tí èso tọlọ́tí tí èso ní jó tí èso tó ní obìnrin ẹ̀ wà máa fi gbàsí pàdé bàná inú ànábì kò tó sí kálukú ní ó sì ní ló jẹ́ pé èmi àwọn apanu rẹ̀ pọ̀ pé ẹni ó ní ẹ má ṣe Mauludi ọ̀tọ̀ ní ti wí ẹni tí ń ṣe Mauludi ọ̀tọ̀ ní ti wí ṣùgbọ́n wọ́n jọ kẹ̀yìn síra wọn tẹ́ bá dájú kóra wọn ni wọ́n mọ̀ pé kankan náà làwọn jọ ń sọ tẹ́ bá bi táyé tó ní ẹ má ṣe Mauludi ní tí wọ́n máa ń sọ ni pé ẹ̀rí nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ ni ó bí ìpè tí wọ́n ń ṣe ń bẹ̀ ni ọ̀dà tá a bá ṣèjẹ̀ sí ń tọ́da ó dà pé táyé ó gbà pé Mauludi dá ẹni ó sì ní kó máa ṣe òun sọ pé ìtọ́hún ṣe bẹ̀ dáadáa ni ẹ̀wọ̀n ṣàìdá òun náà mọ̀ pé tó bá ti ń ṣàìdá àwọn èèyàn padà lẹ́yìn wọn ẹ ṣe púpọ̀ níbi tí a fi àdàgbà ètò ìrọ̀ sí ni pé èmi jọ sọ ìtàn ọmọ Kẹ́ńyà kan tó wà nílùú èbó l'Amẹ́ríkà kí ló ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú méjì káwọn èèyàn gbọ́ sí. etí mo wí lẹ́ẹ̀kan ni pé mo ní gbogbo wa ká jẹ́ da'iya bisuluk ẹni tí ń fi wàá péyàn arákùnrin kan medical PhD holder ní lecturer ní one of university l'Amẹ́ríkà wọ́n wá ló gba Islam ó wá pè ya rẹ̀ kó ń bọ̀ wá sọdún léyálé ìyá wa ní kí n ti ọdún àwọn mùsùlùmí ní ó ní à ó ti di mùsùlùmí yẹ́ ni
àmọ́ gẹ́gẹ́ bí ọmọ rẹ olóhùn mọ̀ pé akẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ ni ẹ kó o tó lè gbẹ̀sìn kan ó ti stọ́dì rẹ̀ ṣùgbọ́n nǹkan kan tó ń fẹ́ tọrọ lọ́dọ̀ ẹni pé ṣé wọn ò tí ì fún ẹ lórúkọ ọ̀nù Islam àwọn náà ti fún òun Ibrahim wọn fún ìyá rẹ̀ bá ní ara wọn ò fẹ́ Ibrahim ó ní tí mọ́mí ṣe bí Christian lẹ́yìn ní téèyàn bá báyìí di Muslim lọ́dún ọmọ tòun kọ́símù ni ọmọ jẹ́ ó wá ní kí ló fa kọ́símù ó ní òun rántí sọ̀tàn fún ọ ni pé ní Kẹ́ńyà yìí kúùpù kan ṣẹlẹ̀ tó jẹ́ tàwọn ológun ó káwọn máàrin ìgboro tí gbogbo òlú dàrú tí kálukú ń sá gbàlàgbàlà táwọn ò rí bí sábà nǹkan bí 45 years ago ṣèkó tó ń bẹnu jó olóhùn lóyún rẹ̀ gbà ọ̀hún olóhùn á sáré arákùnrin kan tó jọmọ Pakistan òun ló wá ṣàánú tó mú wọnú ṣọ́ọ̀bù rẹ̀ tó wá tilẹ̀kùn inú ṣọ́ọ̀bù yìí làwọn ti ń jẹ làwọn ti mú gbogbo ibi tó ń fara pa ó bá wọn tọ́jú ẹ̀ títí ijọ́ mẹ́ta nígbà tí gbogbo ẹ̀rọ lẹ̀ tán ló tó fóun lówó tírèènì kó wọn padà síbi tọkọ òun wà ló ń fi wá bí ọ ó ní arákùnrin ìjọ náà kọ́símù lórúkọ rẹ̀ ń jẹ́ owó orí mùsùlùmí kan ẹlẹ́sìn kan tó dáa tó láyé bọ́mọ wọn bá di mùsùlùmí o kọjá ó kọ kọ́símù dáadáa òun lòun fẹ́ tó fi ní kọ́símù tí wàá rí kọ́ bí kíní ni pé àmọ́ kọ́símù yìí ṣùgbọ́n ó represent Islam dáadáa ó jẹ́ kí ìtàn rẹ̀ ó dùn sọ gbogbo ibi tí wọn náà bá wà sí Muslim jẹ́rú kọ́símù jẹ́rú ẹni tí wọ́n torí rẹ̀ fẹ́ràn ẹ̀sìn rẹ̀ jẹ́rú ẹni tí wọ́n torí rẹ̀ polo Islam jẹ́rú ẹni tí wọ́n torí rẹ̀ tó ẹgbẹ́ ẹni tí yóò mọ Islam ó sì ní tó ẹgbẹ́ ẹ̀sìn yìí ni ẹ̀sìn tẹ̀ mí o èmi náà rẹ́dí àti ṣe. ẹ ṣé púpọ̀ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ̀ ń bọ̀ wá tẹ̀ ń wò wá kókó ọ̀rọ̀ lónìí ni pé a jẹ́ mùsùlùmí ètí ìtò àtẹ̀lé wákàtí márààrún ètí ìtò àní kíní wà tá nàbí tó máa ń hù kún gbogbo òpó ẹ̀sìn Islam márààrún gbogbo wà dáadáa tí wọ́n lànàbí máa hù wọ́n náà gbìyànjú kọ́ ọmọ òhùrú wa ni ó gbé Kùránì dé tọ́gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ tíọ́rì nìyẹn ó wá practicalize nínú ìgbésí ayé rẹ̀ ó láàánú ọmọnìyàn ó fẹ́ràn ẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí ń ṣe dáadáa pẹ̀lú gbogbo èèyàn ó lámúmọ́ra kì í mú kan mọ́ kan olóòótọ́ ni ẹni àfọkàntán ni ẹni tí máa ṣàánú èèyàn ni ẹnu tó bá nímọ̀ kọ̀kọ̀ láti ná ń bẹ̀ kò ní sọ pé owó yìí ò tó nǹkan ìní náà kankan ń bẹ̀ rárá generosity rẹ̀ jù báwọn lọ gbogbo bá nábì ṣe máa ṣe ntọ́ kọ́nù Kùránì ní hù níwà ìwọ náà má jẹ́ kó ṣe pé ó kọ́ lásán ló gbélé rí ọ̀tẹ̀lẹ́wọ́ òpó ẹ̀sìn Islam márààrún àmọ́ ìwà rẹ̀ wọn ò lè tọ́ka rẹ̀ pẹ́ ní ire ni ọ́ ojúwe Islam fáwọn èèyàn ìwà la fẹ́ káwọn èèyàn fi júwe Islam ní sọ pé sọ ibẹ̀ kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ìwà rẹ̀ gbọ́dọ̀ dáa tọ́lẹ́sìn tó wà ẹ̀sìn dáadáa ni Ọlọ́run fún wa ṣe bó bá fún wa ṣe náà Ọlọ́run gbà fún wa la ilaha illallah lórí ètò wa tòní Sheikh wa Lukman Mukhtar Isalekoto láti University of Ilorin àwọn ni wọ́n wá ni wọ́n á ṣèdánilẹ́kọ̀ọ́ pé bóòlù àti ṣe mọ̀lúdì àti pé kí ni jẹ́ mọ̀lúdì ṣíṣe Ọlọ́run bá nínú àánú rẹ̀ kó bá lékún gbígbàdúrà fún Sheikh wa Lukman náà kó sì ṣàlékún istijaba lórí gbogbo tí ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba níbi ìlàmú ètò tèmi wá sí òpin àdúpẹ́ pọ̀ pé ẹ láǹfààní láti lè gbọ́ wa lónìí ẹ̀dẹ́kan ẹja máa lo táǹkọ́ náà ni ó fi wúlò fún wa àti mí àtẹ̀yìn náà jà sórí rẹ̀ láyé àti lọ́run ìjọ ìgbélé àdìkẹ́yàmọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àmín. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.